Barakatuh. Today is 29 August 2023. South Africa lawa ní DHL local postnet. À ń sẹ́ndì àwọn apps wa lórí Eyikeyi nínú àìsàn both natural and spiritual problem. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé tó máa ṣe láǹfààní. À ń sẹ́ndì àwọn product wa lọ sí England. Ya ọ̀dọ̀ ya ṣàlí London. À ń sẹ́ndì lọ sí England. À ń sẹ́ndì lọ sí Spain. À ń sẹ́ndì lọ sí Italy. À ń sẹ́ndì lọ sí America, Canada. Also special packaging lọ sí Nigeria, send lọ sí Libya, Malawi, Zambia àti Republic of Benin, that is Cotonou. Àwọn ìlú mẹ́wàá ìlà ń gbọ́jà wa lọ torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ kìíní sójú wa ìdí tó nǹkan tó fàtà fi ń wá ní hood tàbí wọ́n send the product wa ní ẹ̀ẹ̀kan ṣoṣo báyìí àti ń busy púpọ̀ jù kì í sáyè máa attend sáwọn èèyàn physical nínú lẹ́ńbí so ìyàwó mi náà àwọn náà lọ send ọjà sáwọn ìgbèríko tó ń bá ti call fún product wa so láfiwá ọ̀pẹ́ yìí tẹ́ ń call láti the explorer tẹ́ ní the product wa through DHL so àfi ọjọ́ kan nínú ọ̀sẹ̀ á pack gbogbo order tó bá wá tó jẹ́ order tàbí send out all over the world ọjọ́ kan là ń lò ń sìn so today is Tuesday, that is why tàbí send lọ ìlú mẹ́wàá là ń send the product lọ lónìí ẹ̀rí pé ó kúnlẹ̀ gan so special powder tá a máa ń ròyìn fún wa àwọn ní lóríṣiríṣi powder kì í ṣoṣólẹ̀ kì í ṣàwòrè kì í ṣẹ̀yọnú kì í ṣèmùlẹ̀ àgbà àmọ́ tó bá wà lọ́wọ́ ẹ ó máa create a solid barrier between you and evil world ẹ̀mí òkùnkùn monitoring spirit wọn ní access sí ẹ mọ́ wọ́n wá máa rógo ẹ lò wọ́n máa rí bá tíṣọ́ wọ́n máa rọ́nà gbogbo wọ́n máa kọ́lé mọ́lẹ̀ wọ́n máa ralẹ̀ mọ́lẹ̀ wọ́n máa gbé nǹkan dáadáa ṣe ẹni tó wà ń lo òyìnbó bí aláìsí tó ń ṣiṣẹ́ bí aláìṣe tí ò rí lékọ́ tí ò rí mọ́tò rà tí ò rọ́kọ fẹ́ tí ò rí ìyàwó tó máa mú bọ́ tó ní promise and fail get the special powder bákan náà ẹni tó ní fibroid gbìyànjú kó get bulldozer met fibroid fún blockage tube àbẹ̀ni tó ní fibroid bákan ìṣíwájú náà ẹ gbìyànjú ẹ get caterpillar fún obìnrin tó ní ovulation problem tó fẹ́ conceive bí sí ní láì ní kíákíá á dẹ̀ ní special powder tá à ń ṣe fún àwọn èèyàn tó ṣe kíni tó yẹ pé wọ́n bá mú nǹkan ọmọkùnrin wọn á ní special powder tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn so tó yẹ pé tó bá lò bí sí ní láì tà láwọn á tú ẹ lẹ̀ a dẹ̀ tún ní powder fún diabetics tó máa fọ sugar dànù nínú blood rẹ ẹ wo miracle leaf sí wa wọ́n tààyàn lọ́fà wọ́n gbé nǹkan sínú womb nǹkan rìn lára èèyàn wọ́n fún yàn ní poison jẹ anything nǹkan inú oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ fún all in one àwa ikú nìkan ni kò lè wò diabetics a ní special fún all in one àní àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country lèmi fi káwọn èèyàn máa jàǹfààní product wa gba láàpù kọjá ẹ̀rí ó wà halal ó dẹ̀ wà scientific approved powder ló wà nínú gbogbo ẹ̀ pátápátá ó dẹ̀ wà sealed ẹ ti rí ó wà sealed powder ló wà ń bẹ̀ a ní digital memory booster fọmọdé fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan a dẹ̀ ní transformer àti caterpillar fún ọkùnrin pẹ̀lú miracle leaf tó bá lọ fún méjèèjì papọ̀ báyìí pẹ̀lú miracle leaf yóò máa ta bíọ́bíọ́ ni transformer mọ̀ gbéná wọlé iṣẹ́ a máa perform dáadáa lọ́dọ̀ ìyàwó á lè tẹ́ ìyàwó lọ́rùn tó ra wà ó wà very important ẹ wọ́n sọ pa lórí +27 61 295 6389 èyíkéyìí nínú ìpèníjà ẹ kọ́ńtàtì wa cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá a ní product fún prevention treatment àti nǹkan tó ń jẹ́ cure spiritual náà alétò àdúrà alétò sàárà alétò àwẹ̀ ẹ gbìyànjú ẹ contact wa Global Dahiratu Islamic Organization fún èyíkéyìí nínú àìsàn both natural and spiritual problem bẹ́ẹ̀ ni department of health and spiritual department under Sheikh Afagba International Limited lẹ́ẹ̀kan sẹ́ wọ́sọ̀pọ̀ lórí +27 61 295 6389 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá lónìí ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin customers àtẹ̀tẹ̀ support ìtọ́ ọmọ aláìní má sálámù wa ilal liqa'i.